Ìbò Ọ̀ṣun, ilé-ẹjọ́ ní Oyetọla ló jáwé olúborí, wọ́n yọ Adeleke nípò. Ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ níbi ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 16 oṣù kejì ọdún 2022 ti dájọ́ pé Alhaji Gboyega Oyetọla ló jáwé olúborí nínú ìdìbò náà. Nínú ìdájọ́ náà tó bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ kọjá ìṣẹ́jú 24 ni onídàájọ́ Kúmẹ̀ tó jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún ti sọ pé lẹ́yìn tí wọ́n yọ àdìjú ìbò, Oyetọla ní ìbò 314,921 nígbà tí Adeleke ní ìbò 290,266. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan lára àwọn onídàájọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà sọ pé òun ò faramọ́ ìdájọ́ náà, síbẹ̀ ilé-ẹjọ́ sọ pé Oyetọla ló wọlé ìbò ọ̀hún. Ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2022 ni gómìnà tẹ́lẹ̀ Adégbóyèga Oyetọla àti ẹgbẹ́ APC gbé gómìnà Adémọ́lá Adeleke àti ẹgbẹ́ PDP àti àjọ INEC lọ sílé-ẹjọ́ lórí èsì ìdìbò ọ̀hún. Dókítà Abíọ́dún Láyọnú tó jẹ́ amòfin àgbà ló ṣojú fún àwọn olùpẹ̀jọ́. Ọ̀jọ̀gbọ́n Paul Ananaba ló ṣojú olùjẹ́jọ́ kìíní. Dókítà Níyì Owóládé ṣojú olùjẹ́jọ́ kejì nígbà tí Nathaniel Ọ̀kẹ́ ṣojú fún olùjẹ́jọ́ kẹta. Lára àwọn ẹ̀sùn tí Oyetọla àti ẹgbẹ́ APC rẹ̀ gbé lọ sí kóòtù ni pé gómìnà Adeleke kò ní ojúlówó ìwé ẹ̀rí láti fi dupò gómìnà nínú ìdìbò ọ̀hún. Bákan náà ló ní àdìjú ìbò wà láwọn ibùdó ìdìbò tó dín díẹ̀ ní 1000 káàkiri ìjọba ìbílẹ̀ 10 nípínlẹ̀ Ọ̀ṣun, èyí tó sì tako àgbékalẹ̀ òfin ètò ìdìbò orílẹ̀-èdè yìí. Àwọn ìjọba ìbílẹ̀ tí Oyetọla gbé èsì ìdìbò wọn lọ sí kóòtù ní Àríwá Ẹdẹ, Gúúsù Ẹdẹ, Ẹgbẹ́dọ̀rẹ́, Èjìgbò, Ìlá, Ìwọ̀ Oòrùn Iléṣà, Ìrẹ́pọ̀dùn, Òbòkun, Ọlọ́rundá àti Òṣogbo. Kúmẹ̀ ṣàlàyé pé olùpẹ̀jọ́ kùnà láti pe ẹlẹ́rìí lórí ẹ̀sùn pé ayédèrú ìwé ẹ̀rí ni Adeleke lò láti fi dupò. Ó ní ó yẹ kí wọ́n ránṣẹ́ pé ọ̀gá àgbà iléèwé tó fún Adeleke ní ìwé ẹ̀rí lórúkọ ìpínlẹ̀ lásìkò tí kò tíì sí ìpínlẹ̀ tó ń jẹ́ Ọ̀ṣun. Ó ní níwọ̀n ìgbà tí Adeleke ti wá fi àwọn ìwé ẹ̀rí míì sílẹ̀ yàtọ̀ sí iléèwé girama tó lọ nílùú Ẹdẹ tó ń dá àríyànjiyàn sílẹ̀, ó kúnjú òṣùwọ̀n láti dupò dáadáa. Lórí ti àdìjú ìbò, Kúmẹ̀ ṣàlàyé pé àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àdìjú ìbò wà láwọn ìjọba ìbílẹ̀ 6. Ẹsẹ̀ kò gbèrò nílé ẹjọ́ gíga tó wà nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí ìdájọ́ lórí ẹjọ́ náà ti wáyé. Fọ́fọ́fọ́ ni àwọn ọlọ́pàá, ọ̀tẹlẹ̀múyẹ́ àti sífù dìfẹ́ǹsì àtàwọn ẹ̀ṣọ́ aláàbò lóríṣiríṣi kún ọgbà kóòtù náà. Láti ẹnu ọ̀nà àbáwọlé làwọn agbófinró ti ń ya ara àwọn tó fẹ́ wọnú kóòtù náà wò láti rí i pé wọn kò wọnú ọgbà kóòtù yìí pẹ̀lú àwọn nǹkan tó lòdì sófin. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá wà káàkiri àwọn agbègbè kọ̀ọ̀kan nílùú Òṣogbo tí wọ́n mọ̀ pé ó ṣeé ṣe kí wàhálà bẹ́ sílẹ̀ lẹ́yìn ìdájọ́ ọ̀hún. Bàbá ti ṣe o, ó tó gbà wá lẹ́rù. Bàbá ti ṣe o, bàbá ti bá wa ṣe o, owó ló gbà wá láyà. Bàbá ti bá wa ṣe, bàbá ti bá wa ṣe. Babáṣọlá Florence ló jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.